Aláròyé máa wí o. Mi ò ní lọ́kàn láti jẹ́ igbákejì Alhaji Atiku Abubakar o. Délé Momodu. Gbajúmọ̀ olóṣèlú tó tún jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) Olóyè Délé Momodu ti ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá pé òun fẹ́ ṣe igbákejì fún Alhaji Atiku Abubakar lásìkò ìbò ọdún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú náà. Ó ní òun kò fìgbà kankan ní lọ́kàn láti tún díje dupò òṣèlú kankan mọ́ lórílẹ̀-èdè yìí, pàápàá jùlọ lásìkò tá a wà yìí. Ọjọ́bọ̀ Thursday 30 oṣù kẹrin ọdún yìí ní Délé Momodu sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó bẹnu àtẹ́lu ìròyìn ẹlẹ́jẹ̀ kan tó gba ìgboro kan pé ọkùnrin náà fẹ́ ṣe igbákejì fún Alhaji Atiku Abubakar lásìkò ìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí. Ó ní àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan tí iṣẹ́ wọn kò ká wọn lára ni wọ́n wà nídìí ìròyìn ẹlẹ́jẹ̀ náà láti lè dá rògbòdìyàn sílẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú àwọn. Momodu ní àwọn kan ni wọ́n wà nídìí ìwà pálapàla náà. Kódà ẹ̀rín pa mí gidi nígbà tí wọ́n fi ìwé ìpolongo ìbò ọ̀hún hàn mí. Mo mọ̀ wípé àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan ni wọ́n wà nídìí eléyìí. Màá sì rọ àwọn olólùfẹ́ mi àtàwọn ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú wa pé kí wọ́n má ṣe ka kíní ọ̀hún kún nǹkan gidi rárá. Mi ò ṣetán láti díje dupò kankan lásìkò yìí. Dípò bẹ́ẹ̀, màá ṣàtìlẹ́yìn fún olóṣèlú yòówù tí ẹgbẹ́ òṣèlú wa bá fà kalẹ̀ ni. A jọ máa ṣiṣẹ́ takuntakun láti rí wípé agbára òṣèlú pàrọwọ lásìkò ìbò ọdún 2027 yìí ni. Délé Momodu ní ohun kan ṣoṣo tó tún jẹ òun lógún jùlọ lásìkò ìbò ọdún 2027 yìí ní láti wá ìrẹ́pọ̀ gidi láàrin àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo lórílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n sì wà ní ìṣọ̀kan láti lè gbàjọba lọ́wọ́ Ààrẹ Tinubu. Ó ní ohun tó dájú ṣáká níbẹ̀ ni wípé àìmọye àwọn olóṣèlú jàǹkànjàǹkàn ni wọ́n kújú òṣùwọ̀n dáadáa ni wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú wa. Ọ̀kan nínú àwọn olóṣèlú náà la máa fà kalẹ̀ láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2027. Mi ò ní lọ́kàn láti jẹ́ igbákejì Alhaji Atiku Abubakar o. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.